Ṣètánì rajim bismillahirrahmanirrahim. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́ ní gbogbo àti ẹ bá ń wò mí. Ṣàlàáfíà ni mo bá yín. May peace and blessing of God be with you. May peace and blessing of God be with Prophet Muhammad sallallahu alaihi wasallam. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ subscribe o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ subscribe. Inshallah àlùbáríkà tó wà nínú oṣù Ramadan Ọlọ́run jogún ẹ̀ fún ẹ̀yin tèmi, Ọlọ́run jogún ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan yín. Inshallah ó dẹ̀ jogún rẹ̀ fún èmi náà. Àlùbáríkà inú oṣù Ramadan ó pọ̀ púpọ̀ ẹ̀yin tèmi, ẹ̀yin náà sì mọ̀ bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kí n mọ̀ tẹ̀síwájú, eléyìí mo fẹ́ fi answer question bọ̀bọ̀ tó sọ wípé òun fúnyàn lóyún. Yes, kò sẹ́ni tó mọ̀ tán o, àmọ́ kọ́lọ́n ṣàforíjì fún wa. Gbogbo bí tí n bá ti ṣiṣẹ́ Olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Ìsìláàmù sources méjì ni, alukurani àti ways, ideas, sayings, advice of Prophet Muhammad sallallahu alaihi wasallam. Any other law èmi ò mọ̀. If there's any other law, ìwọ tó bá mọ̀ o lè sọ, àmọ́ any other law èmi ò follow rẹ̀. Èyí tí mo follow, tí majority of the Muslims sì ń follow náà ni alukurani àti way of Prophet Muhammad sallallahu alaihi wasallam. Yes, nísìnyí ọmọbìnrin yẹn wọn ó ti wà lóyún. Astagfirullah. Alákọ̀ọ́kọ́ náà zina ti ṣẹlẹ̀ láàrin yẹn, fornication tí wọ́n sọ wípé haram ni ó ti ṣẹlẹ̀ láàrin yẹn. Fún ìbádà rẹ láti complete wọ ọmọkùnrin tó ń gbọ́ mi yìí, fún ìbádà rẹ láti complete tó yí ẹ, ọmọbìnrin yẹn ò ní ẹ̀tọ́ láti dáná fún ẹ. Gbà bẹ́ẹ̀. Tí wọ́n bá mọ̀ pé o fẹ́ gba àwẹ̀ títọ́ lọ́hùn títà nábì Muhammad sallallahu alaihi wasallam, tó bá mọ̀ pé o fẹ́ gba àwẹ̀ yẹn, má jẹ́ kó ọmọbìnrin yẹn dáná fún ẹ. Kí ló wà ń bẹ̀? Wá ń jẹ fún ara rẹ̀. Tó bá mọ̀ pé o fẹ́ gba àwẹ̀ yìí ní títòótọ́, wá oúnjẹ fún ara rẹ̀. O lè wá oúnjẹ fóbìnrin yẹn náà, nítorí pé kí ni, ó dàbí ẹni pé òun help neighbor rẹ ni. So kò ní ẹ̀tọ́, sọ̀rọ̀ mi yí ẹ àti ènìyàn náà, èèyàn míì tó desire, because ọ̀pọ̀lọpọ̀ wà nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí o. Yes, kò ní ẹ̀tọ́, even self tó bá jẹ́ pé bó ṣe wà yẹn náà, tó bó ti wà nílé rẹ̀, wọ́n ló fún lóyún, kò ní ẹ̀tọ́ ní ìsìláàmù. Ìwọ tó bá mọ̀ pé o fẹ́ ṣe ẹ̀sìn ìsìláàmù, ìwọ tó bá mọ̀ pé o fẹ́ gba àwẹ̀ yìí nítorí ti Ọlọ́run, ọmọ yẹn ò gbọ́dọ̀ dáná fún ẹ. Wá oúnjẹ fún ara rẹ tó yí ẹ. Ìwọ gan lè fún ní oúnjẹ yẹn bí ẹni pé help your neighbor as yourself. Do you understand me? Then ṣó yí ẹ, àwẹ̀ ni kí ìbádà rẹ lè bá chìká. Kí wọ́n á tẹ̀síwájú. Tẹ́ bá wá sọ pé kẹ́ sáré ṣe nǹkan orí ẹ̀, kẹ́ sáré ṣe nìkáì, àbí kẹ́ sáré san sàdáàkì. Haram. Either haram or makrun, because already ó ti wà nú oyún. Ẹ má ṣe ìyàwó papọ̀ mọ́yún. Ó dàbí ẹni pé òun fẹ́ ọmọ, ó tún fẹ́ yàwó, which is haram, forbidden. Ó wà lára nǹkan tí máa tún ṣe láìpẹ́ ìkúmọ́, forbidden àwọn èèyàn tó yẹ kẹ́ fẹ́. So yọ̀ǹda tó bá bímọ tán, tó bá nífẹ̀ẹ́ sí pé o fẹ́ fẹ́, ìgbà yẹn ni wàá wá san sàdáàkì rẹ̀, wàá wá ṣe gbogbo ẹ̀ finally. Jẹ́ kó bímọ tán. Ẹ má sọ wípé wọ́n ní kò lè dáná fún ẹ, ìwọ dẹ̀ fẹ́ kó dáná fún ẹ. Ẹ wá lọ sáré ṣe pápápá, ẹ lọ ṣe sàdáàkì, ẹ lọ ṣe gbogbo ẹ̀ rárá o. Ẹ fìyẹn lẹ̀ ná. Ọlọ́run ti sọ nínú àlùbáríkà tó wà lóṣù Ramadan ni pé ẹ gbàwẹ̀ ní ọ̀nà tó tọ́, ní ọ̀nà tó yẹ. Èmi Ọlọ́run ó sì dárí gbogbo ẹ̀ṣẹ̀ àtẹ̀yìnwá, òun ó dáríjì ẹ̀. Ìwọ lu opportunity yìí, ìwọ ọkùnrin tó ń gbọ́ mi yìí, lu opportunity yìí. pẹ̀lú àṣìṣe tó ṣe pé obìnrin yẹn lóyún, fi tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run, fi tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run.
yọ̀ǹda má jẹ́ kó dáná fún ẹ kó wá fèsì Ọlọ́run kó wá tọrọ àforíjì nǹkan tó ti ṣẹlẹ̀ yìí èmi mọ̀ pé Ọlọ́run ó dáríjì ẹ ṣàwẹ̀ yìí lọ́nà ní one mind ṣọ̀nà yìí ní one mind gbogbo nǹkan tọ́lọ̀ ní ká ẹ yàgò fún tó bá tọ́sún tó bá sorry tí ó bá ṣeé ṣe fún ẹni ò bá mú ọmọ yìí ò bá lọ fi sílé mi kí ọkàn rẹ lè bá wà pẹ̀lú àwẹ̀ yìí kẹ mọ́ màá tún mọ́ dá ẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ Ọlọ́run lọ́ba tó mọ́ tán o Ọlọ́run lọ́ba tó mọ́ tán ṣóyè yín bí wọ́n ṣe kọ́ nínú ẹ̀sìn pé ká tẹ̀lé òun lèmi sọ yìí ṣóyè ẹ bó ṣe yẹ kó ṣe nìyẹn tó bá yẹ pé Ọlọ́run fún ẹ ní orí ọ̀fẹ́ o obìnrin yẹn for further sin for more sin ò bá lọ kàn lọ fi síbì kan for some time kó máa fi parí àwẹ̀ àmọ́ tó bá jẹ́ pé o ò lè ṣe bẹ́ẹ̀ mú ọkàn rẹ kúrò fèsì àwẹ̀ rẹ because kò kí ń ṣe ìyàwó ẹni understand me ìwọ tó bá ti understand me mo fẹ́ kó tẹ̀ sí mi ní ojú comment box ká tún discuss ẹ̀ more do you understand yes ẹ pàdé mi ní the following video because what something similar bye for now.